Kayegbo ní ìròyìn. Iroyin Kayegbo, Iroyin Kayegbo, Iroyin Kayegbo, Iroyin Kayegbo, ẹ jẹ́ a jọ gbọ́ ìròyìn. Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi. Ìròyìn Kayegbo òun ni mo mú wá sétí ìgbọ́ yín láti ìkànnì Jígí Alára. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹ́wọ́. Ṣáájú ẹgbẹ́ púpọ̀ tó wà nínú ìròyìn ọ̀hún. Èdè àìyedè di yánpọnyánrin bí igbákejì olùṣọ́-àgùntàn kan ṣe gbẹ̀mí olùṣọ́-àgùntàn ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọwọ́ ṣìkún àwọn ọlọ́pàá ti tẹ ọ̀dọ́mọkùnrin kan tó gbẹ̀mí bàbá rẹ̀ ní ìpínlẹ̀ Plateau. Ènìyàn 5 pàdánù ẹ̀mí wọn tí àwọn 26 sì farapa níbi ilé tó wó ní ìpínlẹ̀ Anambra. Ọwọ́ ti tẹ ọmọ fásitì kan lórí ẹ̀sùn pé ó jí ọmọ gbé tí ó sì gba ẹgbẹ̀rún lọ́nà 50 náírà. Wọ́n rí òkú 3 tí wọ́n sì dóòlà àwọn 11 níbi ìjàmbá ọkọ̀ ojú omi tó wáyé ní ìpínlẹ̀ Èkó. Kí tó tẹ̀síwájú nínú ìròyìn yìí, ẹ jẹ́ kí a dókè lọ́hùn fún ìpolówó ọjà. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntò àrèrè pàkó yìí bàbá mọ̀gánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wá yìí o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣọ àwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24 TV. Wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV Jígí Alára rédíò. A máa retí yín o. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń gbọ́. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prison 24 TV láyé sọ. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Èdè àìyedè di yánpọnyánrin bí igbákejì olùṣọ́-àgùntàn kan ṣe gbẹ̀mí olùṣọ́-àgùntàn ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Olùṣọ́-àgùntàn ìjọ Celestial Church of Christ Grace of Comfort Parish Omitoto Ilé-Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun Maurice Fadéhàn ni wọ́n ní wọ́n gbẹ̀mí rẹ̀ nínú ilé ìjọsìn láti ọwọ́ afurasí kan tí wọ́n pè ní Lékan Ògúndípẹ̀ ni ó jẹ́ igbákejì fún olùṣọ́ náà. Ìròyìn tó jáde ní afurasí yìí ló ké sí àwọn ènìyàn pé iná ń jó olùṣọ́ nínú ṣọ́ọ̀ṣì. Wọ́n ní lẹ́yìn tí ó dá ọ̀ràn yìí tán ni ó lọ sí ilé olùdásílẹ̀ ìjọ náà pé iná ń jó ara olùṣọ́. Olùgbé kan ní agbègbè náà ní àwọn rí ẹ̀jẹ̀ lára aṣọ afurasí náà tí wọ́n sì pe àkíyèsí olùdásílẹ̀ sí i. Ẹnìkan tí ó súnmọ́ olóògbé ní Fádéhàn ti gba kọ́kọ́rọ́ ilé ìjọsìn kúrò lọ́wọ́ afurasí lẹ́yìn tí wọ́n fi ẹ̀sùn kàn pé ó ṣe kò tọ́ pẹ̀lú wòólì obìnrin kan èyí tí ó fa gbọ́nmi sí omi òtó láàrin àwọn méjèèjì. Ó ní ìwà kòtọ́ tó hù náà ṣẹlẹ̀ ní ọjọ́rú Wednesday tó kọjá nítorí bí ó ṣe hùwà olùṣọ́ gba kọ́kọ́rọ́ ilé ìjọsìn kúrò lọ́wọ́ rẹ̀. Ní ọjọ́ ajé Monday ní ẹnìkan kọlu olùṣọ́ nínú ilé ìjọsìn níbi tí ó ti ń gbàdúrà tí wọ́n sì rí pé Lékan ni. Lẹ́yìn èyí ni ó tún gún olùṣọ́ ní irin lójú tí ó sì gbẹ̀mí rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Láti lè bo ìwà ìbàjẹ́ rẹ̀ mọ́lẹ̀ ó wọ́ olóògbé náà lọ síbi ẹ̀rọ amúnáwá jẹnẹrétọ̀ níbi tí ó ti da epo bẹntiró sára rẹ̀ tí ó sì dáná sun. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Yẹ́misí Ọ̀pálọ́lá fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tí ó sì ní àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ẹ̀sùn náà. Ọwọ́ ṣìkún àwọn ọlọ́pàá ti tẹ ọ̀dọ́mọkùnrin kan tó
tó gbẹ̀mí bàbá rẹ̀ nípínlẹ̀ Plateau. Ọ̀dọ́mọkùnrin ẹni ọdún mọ́kàndínlọ́gbọ̀n Joseph Yakubu ni àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Plateau ti mú lórí ẹ̀sùn pé ó gbẹ̀mí bàbá rẹ̀. Yakubu délọ̀ pẹ̀lú ọmọrí odó. Yakubu ni wọ́n ní ó gbẹ́ ọmọrí odó tí ó là á mọ́ bàbá rẹ̀ lórí látàrí àríyànjiyàn tó súyọ láàrin wọn tí ó sì yọrí sí ikú bàbá rẹ̀. Àfúrásì yìí ṣe ẹ̀ṣẹ̀ náà ní agbègbè Anglo Jos ní ìjọba ìbílẹ̀ Jos South ní ìpínlẹ̀ náà tí wọ́n sì fojú rẹ̀ hàn dé ní ọjọ́ ìṣẹ́gun Tuesday láti ọwọ́ kọmíṣánná ọlọ́pàá Hasan Yabanet ní olú iléeṣẹ́ wọn ní ìpínlẹ̀ Jos. Kọmíṣánná náà ní wọ́n ti mú afurasí náà tí wọ́n sì ti gbé òkú olóògbé náà lọ sí ilé ìgbókùsí ti Plateau State Specialist Hospital tí ó wà ní ìwádìí tí ń lọ lọ́wọ́ tí àwọn yóò sì fi ojú afurasí ba ilé ẹjọ́. Ènìyàn márùn-ún pàdánù ẹ̀mí wọn tí àwọn mẹ́rìndínlọ́gbọ̀n sì farapa níbi ilé tó wó ní ìpínlẹ̀ Anambra. Ènìyàn márùn-ún gbẹ́mìí mì tí wọ́n sì dóòlà àwọn mẹ́rìndínlọ́gbọ̀n mìíràn níbi ilé tó wó ní ọjà Òdú Igbó ní Ochaja ní ìpínlẹ̀ Anambra. Gómìnà fún ìpínlẹ̀ náà Chukwuma Soludo tí ó ṣe àbẹ̀wò síbi ìṣẹ̀lẹ̀ náà lọ́jọ́ ìṣẹ́gun Tuesday sọ pé àwọn òṣìṣẹ́ aláàbò sì wà ní ojú iṣẹ́ nígbà tí ó sì ń bá àwọn ènìyàn sọ̀rọ̀. Soludo fi àìdùnnú rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà hàn ní èyí tí ó pè ní ìbànújẹ́. Gómìnà ọ̀hún ní àwọn mẹ́rìndínlọ́gbọ̀n ni wọ́n ti dóòlà tí wọ́n sì wà ní ilé ìwòsàn níbi tí wọ́n ti ń gba ìtọ́jú. Ọwọ́ ti tẹ ọmọ fásitì kan lórí ẹ̀sùn pé ó jí ọmọ gbé tí ó sì gba ẹgbẹ̀rún lọ́nà 50 náírà. Àjọ ara ẹni làbò ìlú the Nigeria Security and Civil Defence Corps NSCDC ti ìpínlẹ̀ Ondo ti mú ọmọkùnrin ẹni ọdún mọ́kànlélógún tó wà ní fásitì Anthony Oscar fún ẹ̀sùn pé ó jẹ́ ọmọbìnrin kan ẹni ọdún mẹ́tàdínlógún. Ọ̀gá àgbà fún àjọ náà ọ̀gbẹ́ni Olúyẹmí Ìbílóye ló sọ èyí nígbà tí ó ń fi ojú afurasí àti àwọn méjì mìíràn hàn dé ní ọjọ́ ìṣẹ́gun Tuesday ní ìlú Àkúrẹ́. Ọ̀gá àgbà náà ní afurasí yìí gba ẹgbẹ̀rún lọ́nà 50 náírà lọ́wọ́ àwọn òbí ọmọ tó jí gbé gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀. Ó ní ọwọ́ tẹ afurasí ní ọjọ́ 17 oṣù kejì ọdún yìí ní ilé rẹ̀ ní ìlú Calabar ní ìpínlẹ̀ Cross River. Wọ́n rí òkú mẹ́ta tí wọ́n sì dóòlà àwọn 11 níbi ìjàmbá ọkọ̀ ojú omi tó wáyé ní ìpínlẹ̀ Èkó. Àwọn ènìyàn mẹ́ta ni wọ́n ní ó rì níbi ìjàmbá ọkọ̀ ojú omi tó wáyé pẹ̀lú ọkọ̀ tó kó ènìyàn 14 ní òpópónà Ìbẹ̀ṣe sí Ìkòròdú ní ìpínlẹ̀ náà. Ní ọjọ́ Ajé Monday ní àjọ Lagos State Emergency Management Agency rí òkú méjì tí wọ́n sì dóòlà àwọn 11 nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú olùdarí àti aláṣẹ fún Lagos State Waterway Authority. Dókítà Damilọ́lá Emmanuel ní wọ́n rí òkú èrò kan tó kù ní ọjọ́ ìṣẹ́gun Tuesday. Gẹ́gẹ́ bí ìròyìn tó jáde, ọkọ̀ elérò ogun tí wọ́n ń pè ní Olúwaṣèyí Fúnmi ló gbéra láti Adax Jetty kí ìṣẹ̀lẹ̀ náà tó wáyé ní ọjọ́ Ajé Monday ní ọ̀nà Ìkòròdú. Akọ̀wé àgbà fún àjọ LASTMA dókítà Olúfẹ́mi Òkè Ọ̀sanyìntolú sọ pé gbogbo àwọn èrò tí wọ́n dóòlà ni wọ́n ti gbé lọ sí Ìbẹ̀ṣe ferry terminal. Agbẹnusọ fún àjọ LOSWA Wúràọlá Àlàkẹ́ náà kí ọ̀rọ̀ Olúfẹ́mi lẹ́yìn. Oníjù báyìí lọ lórí ìròyìn Káyégbọ́ fún ti tòní. Orúkọ mi lẹ́ẹ̀kan sí òun ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́. Káfíńrè pàdé mi. Káyégbọ́ ni ìròyìn.